ọpẹ́ rẹ̀ mẹ́à kan. Ọpẹ́ líyẹ kọ́ ní ṣe òkojú ọní bá ti rọ́dún. Òyìnrí yẹlẹ́dùnmọ́ rẹ̀ adáni sí mọ̀gbẹ́jẹ́ o. Ọmọ alóńgẹ́lì ló ní ẹrú ọpẹ́ rẹ̀ mẹ́à kan. Agbé Olúwa ga pẹ̀lú rẹ̀ ò ṣe lájùmọ̀ bá ọgbọ́rúkọ rẹ̀ lékè o. Ọmọ alóńgẹ́ ẹ̀mí gígùn àtàláfíà lọ́lọ́run á mú tẹ́ ọlọ́run wúre lọ ìyàrí lọ́nà rẹ̀ kété. Ọpẹ́ líyẹ kọ́ ní ṣe òkojú ọní bá ti rọ́dún. Òyìnrí yẹlẹ́dùnmọ́ rẹ̀ adáni sí mọ̀gbẹ́jẹ́ o. Ọmọ alóńgẹ́lì ló ní ẹrú ọpẹ́ rẹ̀ mẹ́à kan. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Òṣè rẹ̀ àtẹ̀ aṣíwájú wẹ̀mẹ̀ àrèyìn o. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Ọ ayé mẹ́ aká ọ ọ ìkájí ó ṣe. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Òrèkété kan àfò ọ̀dà ò àgbàrá ìfòkòtò. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Ọlọ́run ti gbà fún ọ ò sí alóńgẹ́. Ọlọ́run ti gbà fún ọ òwe àdá láàrínmọ̀ ṣíṣe. Steve alóńgẹ́ ń jàre súnmọ́ mi síbẹ̀ ò wọlé lónìí. Nǹkan ọba ṣe lẹ́ẹ̀rẹ̀kan lọ́dún ọdún líṣe. Òní ìjọ kẹfà oṣù kẹfà ọdún. Ní ìṣàyájọ́ ìjọkò ó délé ayé ò ọdún rẹ̀. Ayé sì yẹ ò ẹ̀mẹ̀ síjọ́ kábà jẹ́ fún ọ. Ọmọ alóńgẹ́ bí kọ̀ọ̀kan agbọ́dídùn ẹrùn mi. Ọmọ àbápọ̀npọ̀n Ikere-Ekiti. CEO Engrave Promotion Indianapolis USA. Màá kì í ọ́ bí ológun èrú. Mọ̀dẹ̀ á kì í ọ́ bí olúwọ̀fà ọgbọ̀n o. President Lion Connection Indianapolis USA. Màá kì í ọ́ bí ológun kẹ́kẹ́. Àbá Ṣínà Ayọ̀mí. Àbá Moranúgbà. Àbá Aaron. Àbá Oyè Ọlá. Mọ̀dẹ̀ á kì í ọ́ bí ọlọ́gbọ̀n Abájá o. Ikere-Ekiti náà bí ọbí bàbá rẹ̀ jẹ́mi bá ọ délé. Ọmọ àrọ́ lílẹ̀ àtẹ̀rẹ̀kẹ̀ yọ̀dà. Òsìkàrọ́ bí yọ̀dà bí ọ̀tún lírí. Ọmọ àṣebẹ̀ ogun ọ̀rọ̀ tọ́ ò. Ogun ọ̀rọ̀ tọ́ ò ọ̀làrún hẹ́hẹ́hẹ́. Ọmọ elédè dídùn lálámọ̀ ló. Eru níṣebẹ̀ èdè kọ́dẹ́lẹ̀sì rè. Ìyá ọmọ níṣebẹ̀ èdè kàápé rárá jọ. Ọmọ alámọ̀ lòun dẹ́mú ayé. Eru ìyúgbọ́ alámọ̀ ló kọ́ ìkara mi bọ̀. Eru kọ́ bá ti yúgbọ́ alámọ̀ ló ti dán ní ẹbọ. Ọmọ Ajíbóyè dé ò dẹ́mú ayé. Ọmọ èrú kúlù jí. Ọmọ èrú kókókó. Ọmọ èrú líláhùn lè jí tó kó bá ní. Ọmọ èrú mọ̀gàlẹ̀kẹ́ ìṣọ́kùnrin àyà ṣáńṣá. Ó ṣèrú súlé ó ṣèrú sóko. Ọmọ àríwá. Ọmọ àsùnwọ̀n sẹ́tù pa méjì. Àsùnwọ̀n ẹlòmíràn. Ọmọ ilé ó jẹ́ wúre. Ọmọ alóńgẹ́ òun lé àbárẹ́ ló mọ̀ sí ìyá o. Ọmọ àjùmọ̀sùn gbá yìgíyìgí. Òmọ̀sùn kò mú kòmílà ó rọ̀ kékúté jẹ́rù mi sí mi lálẹ́. Ọmọ olókè méjì takọ́sábó. Òkè rú yọ̀yọ̀ kí mi yáfọ̀ náà òkè sọ̀rọ̀ adúta. Olóṣùn ta ọ̀run kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè. Òkè sún wọn sórí rẹ̀ mọ́ yá lóṣùn ta ọ̀run kẹrẹ o. Ọmọ eléyìí kúlé Adéwúre. Ọ̀rẹ́ṣà òkè jẹ́mi làbí ìtolúlé.
àtà èbó aláṣú gbáragbára dìgbà àjẹyọ àtàjẹsẹ́kù límù ẹ̀jìyàn náà olúlérí ọmọ àjọṣe méjì ṣọrẹ́ ọmọ abẹ́wẹ́wùṣù gbàgán ọmọ ajísùn ajíire ni ajíbíjọ́ kèsè dára bí ebi ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ ọmọ àpàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ mi kórè níṣu ọmútú o. Steve Alonge òwò kú oríire ọmọ àbápọ̀npọ̀n Ikere-Ekiti CEO Enclave Promotion Indianapolis USA kọ̀dẹ̀ jẹ́ President Lion Connection Indianapolis USA wàá tẹ̀lé ẹ̀ pa ò nínú àṣẹ òun rọrùn o lábẹ́ bó sì wù kọ́ ọpẹ́ láyé tó wọ́n yà má ìsọ̀lùgbà torí pírí lòlógo ìjì iná ìbọ̀kùn ẹyẹ lórí ìtẹ́ òjòjò mèyí ṣe ó kẹ́ mọ́yọ̀ nájà kókókó lọ́ra ọ̀tá ilé wọ́n ṣọdún èyí wọ́dẹ̀ aṣọ pọ̀ lọ́pọ̀ sí nínú ire.